ọba tó ní wá tó lẹ̀mí wa tó ní gbogbo nta ni a ti wà pẹ̀lú wòlíì àgbáyé ni Prophet Wale Olagunju wòlíì tí kì í wẹ̀ nílùú Ìbàdàn náà ni àsọlẹ̀ sí báyìí Ìbàdàn ìlú àjòròsùn àbá ẹ bá kí àwọn èèyàn. Ó kí gbogbo àwọn èèyàn mi nílé lóko Olúwa yóò wà pẹ̀lú yín ẹ kú déédéé wò ẹ kú ọjọ́ mẹ́ta Olúwa yóò fún alẹ́ mi gígùn àti àlàáfíà. Àmín àmín àmín. Àbá ní nǹkan láìpẹ́ lẹ sọ̀rọ̀ kan tó gbogbo orí ẹ̀rọ ayélujára títí pé ẹni ààrẹ wa pé ẹ̀yin lẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yìn máa ń bọ̀ wọ́n pé ẹ̀yin lẹ fún wọn ní Ifá. Àwọn ìbẹ̀rẹ̀ sí ń gbé olóòkà wòlíì pẹ̀lú Ifá àbí wòlíì gan-an àbí Ifá ni wòlíì ni àbí báwo gangan ló ń fi ń pe ààrẹ wa nífá. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ kí èmi tún sọ torí àwọn ènìyàn bẹ́ẹ̀ bá sọ fún àwọn ayé sí hó bẹ́ẹ̀ bá sọ fún wọn lè yí sí bí èmi Wálé Ọlágúnjú tẹ́ ẹ rí o n tẹ̀mí gbàgbọ́ ni o the core mandate of the gospel of the Lord Jesus Christ in the Divine Seed of God Chapel Ministry we exist to exalt the Lord Jesus Christ, edify the church through the word of God and evangelize the world through the gospel of our Lord Jesus Christ. Also know that without any form of controversy nor contradiction, Christ Jesus, the Son of the Most High God, is the face of the gospel that we read, practice, and preach. That's all. Èmi ìwé ṣe onífá ní ìdẹ̀ ní ṣe onífá títí ayé àfidé. Ọ̀dọ́ wọn tó ṣẹlẹ̀ ní wípé in 2023 nígbà tó Ọlọ́run fi hàn mí pé President Bola Ahmed Tinubu máa lo said he would use everything both scientifically, spiritually, physically, financially to win the election. Ìgbà ilé mi ti focus sí. Spiritually, no one focus sí. But that is not even beginning. Ìgbà tó wá di ìgbà tí bàbá ẹbẹ̀ sí ní sọ pé èmi ló kàn ẹgbẹ́ kìíní ọ̀hún wá tí mo dẹ̀ wá wo wọ́n dẹ̀ gbé fún lẹ́sẹ̀kẹsẹ̀ about 40 people lọ́jọ́ contest bí èdè àìyedè èdè bọ́ sáà ni wọ́n dẹ̀ gbé fún. Ó tó sọ ó ní a máa dìbò ẹgbẹ́ epo pamọ́ ẹgbẹ́ náírà pamọ́ a máa dìbò àlà máa wọlé ó sì rí bẹ́ẹ̀. You know the man is speaking authoritative speaking authoritative irú ẹ̀dá wo ni bàbá yìí ní ìsọ̀rọ̀ èyí tó wá jẹ́ pé bẹ́ẹ̀ ni pé okay nígbà tí wọ́n lọ sí presidential tribunal ní Abuja wọ́n wo gbogbo àwọn lọ́ọ̀yà Àtíkù lọ́ọ̀yà Obi gbogbo wọn sùn wọ́n hàn níbẹ̀ kí leléyìí kí lílé ẹjọ́ gbogbo ilé ẹjọ́ ń lọ lọ́nà ẹ̀dẹ̀ ń sùn ẹ̀ ọ̀run wọ́n tẹ̀ jí sáà nǹkan tó ní WhatsApp what's wrong kò mọ kankan wọ́n ní bí àgùntàn nìyẹn bí orun ní gbàtọ̀ ọmọdé èmi ni wàá lọ sí ilé àdúrà àti àwẹ̀ Olúwa irú ènìyàn wo ni bàbá yìí that's the beginning Olúwa irú ènìyàn wo ni máa yìí ìyẹn Tinubu èmi lọ nínú àwẹ̀ àti àdúrà pẹ̀lú ẹ̀ irú ènìyàn wo ni Tinubu yìí tó ń sọ̀rọ̀ báyìí tó sì ń ṣe báyìí tó sì ń ṣe báyìí tó ń ṣe báyìí lónìí wọn wá gbé Tinubu hàn mí mo wá ìtàn kọ Ifá sórí ẹ̀ Ifá ni wọ́n kọ sórí ẹ̀ ohun tó ń jẹ́ nílé awo ni ẹ̀ I dare him kó jáde wá challenge mi. so ẹni tẹ́ kọ Ifá gẹ̀rẹ̀ bọ̀rẹ̀ wá sórí ẹ̀ báyìí. sórí ẹ̀ orúkọ ẹ̀ nílé Ifá awo wọn nìyẹn. Ifá ni wọ́n kọ sórí ẹ̀ ẹ̀rù wá bà mí ní ọ̀dọ̀ wa ńgbà tá a wà nílé tó máa bí ọmọ lọ́dọ̀ wa ṣe bí àwọn bàbá Yorùbá yẹn mọ̀ pé wọ́n á wá di èèyàn àkọsẹ̀jáyé Tinubu ti rìn ó kì í ṣe bẹ́ẹ̀ nìkan ẹ wá wo gbogbo àwọn Nigerian leader wọn support máì ó wọlé ṣe bó sọ ọ̀fíìsẹ̀ ó ní kò sí jà kankan tó sọ fọ́lọ́ ọ̀nà godfather ó dẹ̀ wọlé ẹ wá wo gbogbo bí nǹkan ṣe ń lọ ẹ wá wo bó ṣe silent ọmọ Nàìjíríà ẹ wo bó ṣe silent gbogbo àwọn leaders wa Ifá ni agbára Ifá nìyẹn agbára Ifá ló lò àbí agbára pásítọ̀ lè fẹ́ pè ní agbára kí ni ojú lásán ò ṣe ọ̀rẹ́kùn ni Ifá agbára ẹni ó ti silent gbogbo ọmọ Nàìjíríà ẹni pé bàbá yẹn ò bẹ̀rù Ifá tí wọ́n ń bọ nìyẹn ẹ̀rí lórí ẹ̀ báyìí pé Ifá ni wọ́n kọ sórí ẹ̀ ibi tí mo ta sọ èèyàn kankan lásán ni bàbá yìí. àwọn èèyàn sọ wọn àbá tó pe Tinubu nífà yà. èmi kì í ṣara wọn èmi kì í ṣara wọn mo dí àwọn olóògùn babaláwo tó bá wọn jáde ní ṣebí kí mi jáde èmi kì í ṣara wọn mo fẹ́ pé mo wá ní ilé aago. àwọn àtàdúrà lè fi mọ̀ pé Ifá ni Tinubu. ohun tí àwọn èèyàn ayé mọ̀ mí mọ́ nìyẹn ohun tí wọ́n mọ̀ mí mọ́ àwẹ̀ àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run ohun tí gbogbo ayé mọ̀ mí mọ́ nìyẹn. tó nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn Ifá ni bàbá yẹn. ẹ wà tuntun sọ lẹ́ẹ̀kan sí. Ifá ni Ifá ni
àní wọ́n kọ́ sí orí ẹ̀ Ifá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ. Àwọn tó ń pè ní jàgàbá ẹ má pè ní jàgàbá Ifá. Ẹ má ti fi jàgàbá Ifá. Ẹ má pè jàgàbá kò ní eléyìí gangan ló ju jàgàbá ìyẹn ló ju aṣáájú ṣebí bàbá wa àti olú ló fi jẹ aṣáájú of Lagos. Oyè bàbá yẹn ti kọjá ìfẹ́ ti kọjá gbogbo wọn yẹn lọ. Ifá ju gbogbo aṣáájú ó ti ju gbogbo yẹn tó ń pè lọ ó ti jàgàbá wọn ẹgbẹ́ jàgàbá ṣe ẹgbẹ́ kọjá ẹgbẹ́ Fáwọlé Ifá ni ẹ máa pè bàbá wá sí Ìbàdàn lẹ́yìn máa pè bàbá Ifá inú ọ̀run kan máa dùn. Ẹ̀yin ò ní tó rí gbogbo èrè tí gbogbo Èkó káàkiri ni. Ààrẹ wa Ifá orí mi rè o. Kábíyèsí Ifá náà kì í ṣe dáhùn kábíyèsí Ifá. Kábíyèsí Ifá. Authority ni ẹ̀yin ò ní pé gbogbo àwọn lídà wọn bẹ̀rù ẹ̀ ẹ̀yin náà ò ní pé gbogbo àwọn lídà rẹ̀ já bẹ̀rù ẹ̀ ta ni ò bẹ̀rù ẹ̀ náà jábà. Bàbá yẹn ti ẹ̀ yàtọ̀ náà. Bàbá yẹn yàtọ̀ àkàndá ẹ̀dá ni Ifá ni yẹ pé mo fẹ́ gbé mọ́ra. Ẹ̀rá tẹnu báyìí. Ifá ni Olúwa ló fi hàn mí. Ẹnìkan ti bá rò pé bóyá mo fẹ́ kàjú ẹ̀ mo fẹ́ gbé mọ́ra fún kíni. Bóyá fẹ́ jẹun bí àwọn jẹun bí báwo wọ́n lè bí pa mí ni. Ìbẹ́ iná délé mi ẹ̀rọ àwọ̀ ebi lára mi ni. Kò sí àwọ̀ ebi lára mi. Ọlọ́run tó pè mí tọ́jú mi. Tó o sí kí ni mo ń gbá lọ́dọ̀ ẹ̀. Wọ́n mọ iye àwọn pásítọ̀ ọbaṣọjọ́ ti invite mi sábùjá ni mi ò lọ. Buhari nígbà tó débẹ̀ tí mo predict ó invite mi ò lọ. Èmi sọ fún Reverend Father Uba ọ̀dọ̀ àwọn bàbá yìí tó ń lọ ó tẹ̀ ṣé kò tí ẹ̀ bá ò tẹ̀ kẹ́yìn ni. What am I looking for? Mo ka Bíbélì àwọn wòlíì tán lọ́run pé wọ́n yìí lọ sílé ààrẹ. Wọ́n wá ń bá wọn ni ibi tẹ́mi jókòó ni ẹ̀rọ kan wá sọ pé mo ń wá tójú tí mo fẹ́ wá fún kémi ebi ń pa mí ni àbí ebi kí ni mo wá lọ́bẹ̀ mo fẹ́ gbẹ appointment àbẹ́mi jẹ́ àwọn òṣìṣàjàfọ̀ tó ń wá political appointment káàkiri. Ọ̀rẹ́ ní kọ́lá tẹnu àwọn olè ọ̀dà wọn ní kò sí méjì tàbí mẹ́ta ń bẹ̀ Ifá ni Tinubu. Tí wọn bá ṣọ́ra ẹjẹ́ ìfẹ́lẹ́ ìfún Ifá wọlé 2027 tí wọn bá ṣọ́ra Ifá tún wọlé. Ifá wọlé. A tó kejì Nàìjíríà. Ó ti kejì Nàìjíríà Ifá ni. Ẹ bá wòrán Ifá ni bàbá yẹn. Tí bàbá yẹn bá kú wọn máa bọ́ ni. Àwọn ọ̀rẹ́ kò máa Ifá táwọn ọ̀rẹ́ Èkó ń bọ̀ ni. Ifá Èkó. Ifá Nàìjíríà lélẹ̀ yìí ó ti kúrò bẹ̀rù ìgbà tí bàbá Akíolú ló fi jẹ́ aṣáájú of Lagos ìyẹn ti kọjá gbégbé yẹn kúrò mẹ́ Jàgàbá òfin di bọ̀rọ̀ ó ti kúrò. Wọ́n ní Ifá ni ààrẹ wa o. Kábíyèsí Ifá o. Ifá àgbọ̀nmìrègún o. Alágbára ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Alágbára tí Nàìjíríà ní nìyẹn o. Ó dàbọ̀.